Yeah, wọ́n ní orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bàbá wí fọmọ ẹni àgbọ́. At last, at the end of the day, Portable land in jail. Portable is already land in jail o. Ẹbí mi pé báwo ló ṣe jẹ́. Tí ẹ bá gbàgbé mo sọ fún yín nínú fídíò tó kọjá pé mo ṣe ń tọpinpin ọ̀rọ̀ yẹn. Mo ní mo máa mọ ibi tọ́rọ̀ yẹn máa já sí. Ṣé wọ́n kí mo sọ fún yín mo ní tán fi lè arrest ẹ̀ lánàá yẹn. Wọ́n máa make sure pé wọ́n gbé lọ sí kóòtù lẹ́ni. Àfi bẹ́ẹ̀ ni pé mo ti mọ̀. Ká má fọ̀rọ̀ gùn. Portable land sí kóòtù. Okay? Nígbà tó wá land sí kóòtù. Kí ni nǹkan tó wá ṣẹlẹ̀? Bó tiẹ̀ ti lè jẹ́ pé wọ́n ní nígbà tí ó wà ní police station Saheed Òṣùpá yọjú Portable bẹ̀rẹ̀ sí níbẹ̀ ó ń dọ̀bálẹ̀ wọ́n ní Saheed Òṣùpá ó gbà èmi náà fọwọ́ síbẹ̀ bó tiẹ̀ ti lè jẹ́ pé gbogbo àjọmọ̀ yìí pé ẹ̀bẹ̀ eréfè ni Portable ń bẹ̀ ẹ̀bẹ̀ orí ahọ́n ni Portable ń bẹ̀ tẹ́ ẹ bá rí gbà tán mú Portable mo wo fídíò yẹn tó máa sọ pé èèyàn gentle bí omi inú àmù mi mọ̀ pé Portable lè gentle bẹ́ẹ̀ yẹn wọ́n ti mú mi lọ o wọ́n láti Kwara náà ti wá mú mi o wọ́n competition wá fi gbé mi ní o mi ò mọ nǹkan títí mo ṣe o tá a bá débẹ̀ ẹ̀yin ọlọ́pàá ẹjọ́ ẹ̀yin ọlọ́pàá ẹjẹ́ ń bá àwọn èèyàn mi sọ̀rọ̀ kán lè mọ ibi tó ń mú mi lọ káwọn èèyàn lè dìde sí mi tẹ́ bá rí bó ṣe ń sọ̀rọ̀ ó wá ń sọ̀rọ̀ gentle ibẹ̀ yẹn tí ẹ̀kọ́ ni mo ti ń lọ so wọ́n nígbà tí Saheed yọjú sí police station wọ́n ló bẹ̀ Saheed pé Saheed sọ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ tèmi náà dẹ̀ fọwọ́ sí ká má fọ̀rọ̀ gùn ó láǹdì sí kóòtù òkè ńgbà tó dé kóòtù lẹ́nìí àwọn agbẹjọ́rò méjèèjì ọjọ́ ń dìfẹ́ǹdì ẹ̀ agbẹjọ́rò Saheed kò fẹ́ kó gba béèlì ẹ̀ agbẹjọ́rò tiẹ̀ ó jẹ́ kó máa yé ìjọba pé lábẹ́ òfin ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ó wà bélébù ok ìjọba wa wò lọ́wọ́ wò bọ̀ pé ok fine ẹ̀sùn tó fi kàn lóòótọ́ ó wà bélébù ok wọ́n wá gbé ní condition pé mílíọ̀nù kan náírà àti ẹni tó bá ní ilé ní ẹ́stéètì ní Kwara ń bẹ̀ àti ṣọtí kan ọ̀gá àwọn olórin ọ̀gá gbogbo àwọn olórin bíi FIFA àbẹ kí ló máa ń pè wọ́n ẹni tó ń ṣàkóso àwọn olórin tó bá ti lè wá dúró fún pé kàn gba béèlì ẹ̀ wọ́n ní wọn ò tí ì sọ bẹ́ẹ̀ tán báwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní jubiléètì nìyẹn ó ti win ní Saheed Òṣùpá ó ti win ní Saheed Òṣùpá ó ti fẹ̀yìn Saheed Òṣùpá jọlẹ̀ ló bá tán ojú tì yín ojú ti gbogbo yín kinní kan actually mo máa play voice note lọ́ọ̀yà méjèèjì lọ́ọ̀yà Saheed Òṣùpá àti lọ́ọ̀yà titi ẹ̀ tẹ́ bá rí ìdíwé bí lọ́ọ̀yà tiẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ ti máa mọ̀ wípé ó ti ní nínú pé nígbà tí ó ti bẹ Saheed tí Saheed ò ti gbà yẹn ojú àti Saheed tẹ́ bá gbọ́ bí lọ́ọ̀yà yẹn ṣe sọ̀rọ̀ láláì mọ̀ wípé Portable máa padà land sí jail tó nígbà tán interview ẹ máa gbọ́ so àbálọ àbábọ̀ ẹ má ti jẹ́ kí n sọ rísì tó ṣe land sí jail ẹ má ti jẹ́ kí n sọ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn lọ́ọ̀yà yẹn náà torí àwọn lọ́ọ̀yà náà lọ́ọ̀yà yẹn ti wò pé kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ adájọ́ ti give order pé kán bẹ́ẹ̀lì ẹ̀ tí àwọn ṣọtí yẹn tọ́ni kan mú wá tọ́ bá ti dúró tọ́ bá dẹ̀ ti sign pé kán bẹ́ẹ̀lì ẹ̀ lọ́ọ̀yà ti give judgement tiẹ̀ ó ti lọ àwọn lọ́ọ̀yà àbí adájọ́ amin ó ti give judgement tiẹ̀ ó ti lọ àwọn lọ́ọ̀yà wa ń dúró de àwọn ṣọtí tí wọ́n ní kan mú wá àwọn yẹn wá sọ pé àwọn tí ń bọ̀ lọ́nà ẹ wá kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu lọ́ọ̀yà Portable àti lọ́ọ̀yà Saheed Òṣùpá sọ̀rọ̀. lọ́ọ̀yà Saheed Òṣùpá ilé yìí. ẹ jẹ́ ká mọ orúkọ yín ẹni tí ẹ dúró fún àti bí ìgbẹ́jọ́ sí lọ lérè bí. orúkọ mi ò padà èmi ni amòfin Quadri Adémọ́lá Abọ́lájí Àjàsà tí mo jẹ́ representative tó mo represent Alhaji Saheed Òṣùpá tí mo bá mọ̀ sí about 5 of us tí a represent just one of the lawyer. Wọ́n sọ wípé wọ́n ti fún Portable ní bẹ́ẹ̀lì kí ni ìdí tí wọ́n fi fún ní bẹ́ẹ̀lì jẹ́ èèyàn ṣe gbé àtakò sí bẹ́ẹ̀lì náà nílé ẹjọ́ ni. kì í ṣe pé àgbé àtakò sí ṣùgbọ́n irú ẹ̀sùn tí wọ́n fi kan Portable ó wà ordinarily
is a bailable offence. ṣẹ́gbọ́n Lẹ́yìn tó túmọ̀ sí pé court ní discretion ní agbára láti decide ní ìwọ̀n wí ọ̀dọ̀ àbí akọ́ fún ní bẹ́ẹ̀lì àbí kọ́ máa fún ní bẹ́ẹ̀lì. Ṣùgbọ́n ní ọ̀nà àwọn bàtí lọ́dọ̀ ti wa àwa tako wípé kí ẹjọ́ fún ní bẹ́ẹ̀lì. Ṣùgbọ́n ilé ẹjọ́ rí pé àwọn nídìí láti fún ní bẹ́ẹ̀lì ilé ẹjọ́ fún ní bẹ́ẹ̀lì. Ẹ ṣe púpọ̀. Ẹ káàárọ̀. lọ́ọ̀yà Saheed Òṣùpá òun ló sọ̀rọ̀ yẹn o lọ́ọ̀yà Portable ló fẹ́ sọ̀rọ̀ sí yìí o ẹ lẹ́sìn kẹgbọ́n. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa, ẹni tí ẹ dúró fún àti bí ìgbẹ́jọ́ ṣe lọ? Èmi ni tí Bari Sáyẹ́nsì Adébáyọ̀, Ẹ̀sẹ̀ Yusuf, Ẹ̀sẹ̀ Hussein and Anambra Sheet. Àwọn aládùúró fún Portable. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Saheed Òṣùpá ó competition mọ́ Portable. Ẹ̀gbọ́n. Ó jí orin nǹkan ó sì bá ń lórúkọ jẹ́. So àwa lọ police headquarter, wọ́n lọ àrẹ́sẹ̀ ní Sango Ọ̀tà. Wọ́n lọ police headquarter, ìbátá lè dé police headquarter. Wọ́n fún ní bẹ́ẹ̀ àlọ́lé. Gbàgbọ́ dàárọ̀ yìí, Saheed Òṣùpá wá. Ọmọ yẹn náà bẹ́ẹ̀. Ó dọ̀bálẹ̀, ó bẹ́ẹ̀ ó ṣe everything. Ìbátan àwọn ọlọ́pàá gan tó dé ní rárá fún ìgbà pé láti lọ wá kóòtù. Ìgbà tí wọ́n dẹ̀ gbé dé kóòtù sí, Ọlọ́run ṣe kóòtù fún ní bẹ́ẹ̀. Wọ́n ní kó máa lọlé, kó wá máa ṣe ìṣẹ́jọ́ láti lè. Lẹ́yìn eléyìí kí wá ní ohun tó kàn? Ẹ̀ka tó kàn sí pé àpàfẹ́ ti bèèrè ló sì máa lọ ní ọ̀rọ̀ náà. Kí ni àwọn ohun tí bẹ́ẹ̀lì rẹ̀ pè fún? Wọ́n ní chairman BIMA Performing Musician Association of Nigeria Kwara branch. Chairman FIFA. Ẹni tó wá nílẹ̀ ní GRA. Chairman BIMA náà ti ń bọ̀. Èmi ni lawyer is my client. Mo sì gbé ó ti ń bọ̀. So ẹni GRA àti rí one of my clients náà tó nílẹ̀ ní GRA tó dẹ̀ ní sí ọ̀fọ̀ òun náà ti ń bọ̀. Ẹ ṣe púpọ̀, orúkọ yín àti ẹni tí ẹ dúró fún lẹ́ẹ̀kan sí. Àjì Bari Sáyẹ́nsì Adébáyọ̀ àdúró fún Portable pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. ṣé ẹ ti gbọ́ so bọ́n ṣe interview àwọn lọ́ọ̀yà méjèèjì nìyẹn tó ní kálukú dẹ̀ ti sọ̀rọ̀ pé adájọ́ ti give judgement ti tiẹ̀ pé tán bá ti rí àwọn onídùúró méjèèjì tí wọ́n request fún yẹn wọ́n dẹ̀ ní àwọn onídùúró tí ń bọ̀ kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé wọ́n ní bádájọ́ yẹn ṣe give judgement pé kán fún ní bẹ́ẹ̀lì báyìí ṣe rí mo mọ̀ pé Portable náà ní ti tiẹ̀ o bọ̀ ṣe rí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kán tì pa Ọlọ́run ò ní jẹ́ kán tì pa ẹni tájáde ó sì fún ní bẹ́ẹ̀lì tàì fún ní bẹ́ẹ̀lì àwọn tí wọ́n ní kán wá dúró fún kán wá sáyìn wọn tí ì dé ẹ̀yìn tí ń jubilate ẹ ti ń yẹ̀yẹ́ Saheed Òṣùpá pé ó fẹ̀yìn Saheed Òṣùpá jọlẹ̀ ó ṣe gbá kan ó ṣàwò kan number one mí ni pé bí Portable ṣe ń disgrace Saheed Òṣùpá yẹn ó tẹ́yìn lọ́rùn ẹ láìkí ẹ bẹ́ẹ̀ àbí inú yín dùn sí tó ń bú Saheed Òṣùpá ọmọ oko àtòkò wa balẹ̀ jẹ́ ó gbé dàpà síkùn ó gbé kiri kan síkùn but ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ ìgbà tọ́lọ́ máa mú tọ́lọ́ ń sọ wípé àní Portable máa lọ sunu sẹ́ẹ̀lì sẹ́ẹ̀ àwọn tó wá sọ pé wọ́n ń bọ̀ bóyá kan nù wọn ni ò tiẹ̀ wá mọ́ ni o bóyá àwọn méjèèjì ni ò tiẹ̀ wá mọ́ ni o gbàgàun bí wọn ṣe lè bẹ́ẹ̀lì Portable mọ́ nìyẹn o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí sìn ó ti wà nù sẹ́ẹ̀lì ṣe ti rí orí ọ̀kẹ́rẹ́ kókó láwo bàbá wí fọmọ ẹni àgbọ́ ẹ wo báwọn lọ́ọ̀yà yẹn ṣe ti gífù speech ti wọn in the hope wípé adájọ́ ti gífù judgement pé yà tó bá ti rí àwọn onídùúró méjì yẹn o kàn jẹ́ kó máa lọlé kó dẹ̀ máa tilé wá jẹ́ ẹjọ́ now àwọn yẹn disappoint yẹ bóyá wọ́n yẹn ti wò pé tànà wọ́n fẹ́ lọ dúró fún ṣé wọ́n ní ìnà fẹ́ lọ dúró fún and ṣẹ̀dẹ̀ wá rí àṣà tó wá ń lọ ń tánsìn àṣà tó ń lọ ń tánsìn tó o bá ti bá Pasuma o ti bá Saheed Òṣùpá jà o tó o bá ti bá Saheed Òṣùpá jà o ti bá Pasuma o àṣà tó ń lọ ń tánsìn nìyẹn o kódà láftà tí news yẹn tó mi lọ́wọ́ tí information yẹn tó mi lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ wípé àwọn bá Portable yọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ pé àwọn bá Portable yọ̀ pé bó ṣe lọ sínú sẹ́ẹ̀lì yẹn òun ló dáa pé àwọn bá yọ̀
ẹ bá Portable yọ̀ èèyàn lọ jìyà nínú sẹ́ẹ̀lì ó ń lọ jẹ́wọ́ ẹ̀ ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀bá yọ̀ á ní àwọn bá yọ̀ pé èmi ò mọ nǹkan tó ń lọ nígboro kí ni nǹkan tó ń lọ nígboro wọ́n ní ọ̀gá ńlá tá a mọ̀ sí Pasuma àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ àti King Saheed Òṣùpá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ìlérí tó ń lé sí Portable pé tán bá mú un tó máa ṣe fún àfàìmọ̀ kó má affect Saheed Òṣùpá torí pé kí ni kò sí bọ́n ṣe máa porí ajá tán ní pé orí kòkò tán fi ṣe gbogbo ojú tó ń wò mí yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sílẹ̀ Eli Global TV ṣé rí ìdí tí mo ṣe ní kẹ́ bá mi share fídíò yìí òun ni pé kó kan àwọn fáǹsì ẹ̀yin lára kó kan àwọn ẹbí ẹ̀ lára torí the way mo ṣe ń gbọ́ information yẹn wọ́n ní àwọn fáǹsì yẹn ń lérí pé ọlọ́run máa yọ o ṣé mo pé sìn bó ṣe wà lẹ́wọ̀n yẹn sìn bí ìgbà tábà sọ wípé ọlọ́run tọ́jú ẹ̀ síbẹ̀ ni ohun táwọn yẹn lérí pé wọ́n fẹ́ ṣe fún un pé kò sí tán bá fi lè ṣe nǹkan yẹn ó máa kan Saheed Òṣùpá torí pé kí ni kò sí bọ́n ṣe máa porí ajá tán ní porí kòkò tán fi ṣe Saheed Òṣùpá ò ṣe nǹkan o but ó possible gan kó jẹ́ pé ìlérí tí àwọn ọmọ ẹ̀yìn Saheed Òṣùpá gan ń lé ló jẹ́ kí Saheed Òṣùpá gbé gbèsè tó gbé yẹn pé káwọn pípọ̀ yìí máa lọ dáhùn sí mi lọ́rùn ìjà mi lẹ máa sọ pé ń gbé ọ̀run lẹ máa lọ dá sí mi lọ́rùn ṣẹ́wọ̀n kí mo sọ similar like that nínú fídíò tó kọjá now tó bá sọ pé wọ́n ń gbèjà Saheed Òṣùpá tẹ́ni tí ń bá ṣe Portable tẹ́bà gbàgbé pé mo sọ bẹ́ẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ pé ọ̀run Saheed Òṣùpá ni wọ́n máa dá sí tó kí wọ́n á ní Saheed Òṣùpá ló ń bájà ẹlẹ́ni tó dẹ̀ ń bájà kéde ni ìyẹn ò bájà ìyẹn ò kódà gbọ́n pàtàkì ọkọ̀ fẹ́ Jésù yẹn ní kọ́fẹ́ sílẹ̀ pé ọmọdé ló ń ṣe so èmi mọ̀ wípé nǹkan tí Saheed máa rí nìyẹn tó fi gbé ìgbésẹ̀ yẹn pé ó dàbí pé tí n bá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ yìí wọ́n lè lọ pa ọmọdé yìí sí mi lọ́rùn o tó bá dẹ̀ pa sí mi lọ́rùn wọ́n máa borúkọ mi jẹ́ ni o bóyá òun ló jẹ́ kó gbígbé ìgbésẹ̀ yẹn now bó ṣe wá ṣé mọ̀ ìgbà míì tọ́lọ́ ń bá ń ṣe rere àníbi ló ń ṣe ó lè jẹ́ pé bí àwọn ènìyàn ṣe sá sẹ́yìn tí wọ́n yọjú tí Portable padà wà lẹ́wọ̀n yẹn sìn ó lè jẹ́ pé oore ńlá lọ́lọ́run ṣe fún o but àwọn kan tó máa wò wípé wọ́n tì mọ́lé ṣá wọ́n padà tì mọ́lé ṣá ó lè jẹ́ torí àwọn òròyìn tí mò ń gbọ́ yẹn wọ́n ní tó bá jẹ́ pé wọn ò padà tì mọ́lé ni wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ ṣe fún náà Paso tó tún pọ́nlé sí tó ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn yẹn ti ń rí pé ó tún fẹ́ fi Paso kọlu Òṣùpá ni ìjà bí almost 20 years tí wọ́n ti ń jàbọ̀ tọ́lọ́run jàjà bá wọn parí ẹ̀ ìwọ̀ tó wá fẹ́ dá rúgúdù sí láàrin bóyá wọ́n ti rí pé eléyìí ó tún fẹ́ dájà erin méjì sí tilẹ̀ òun náà wọ́n yẹn ṣe wá tì mọ̀ pé ìwọ tó bá ti bóṣùpá jà ó ti bá Paso jà ìwọ tó bá ti bá Paso jà ó ti bóṣùpá jà so it's better kó má bẹ́ẹ̀ ní kankan jà náà wọn méjèèjì tó bá ti bẹ́ẹ̀ nìkan jà fáǹsì àwọn méjèèjì wọ́n máa dojú jà kọ́ ẹ́ báwo ni Portable ṣe wá fẹ́ rúlà báwo ló ṣe fẹ́ escape ẹ̀ inú èmi gan dùn pé ọ̀rọ̀ ìjásí bóyá ìjásí yẹn number one èmi wò pé kọ́lọ́ ń jẹ́ kó kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tiẹ̀ lèmi fẹ́ jẹ́ kó kọ́ inú mi tún wá ń dùn pé pẹ̀lú rumors tí mo gbọ́ yẹn tá a bá ní kò ní rí bẹ́ẹ̀ tó bá lọ rí bẹ́ẹ̀ nǹkan bọ́lá ń ṣe fi pamọ́ síbẹ̀ yẹn èmi gan fọwọ́ sí ẹ wá bá mi share fídíò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Portable tẹ́ wá wo fídíò yìí ẹ jọ̀ọ́ tó bá padà dé ẹ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ mo pa lówe lẹ́ẹ̀kan èní tètè jì sọ́fìn ọ̀la tètè jì sọ́fìn ẹ jọ̀ọ́ ṣé tètè nìkan ló wà náfìn ni ta ni Portable ti bájà tán gbogbo àwọn tó fà lọ́wọ́ sókè gbogbo wọn ló ti bájà ó bá wòlíì jà ó bá pásítọ̀ jà ó bá àfáà jà ó bá yàwó jà ó bá kò sẹ́ni tí ò bá jà ó bó ṣiṣẹ́ ìjọba jà ṣé wọ́n fi ṣe ni kò wá sẹ́ni tí ò lè yájú sí tó bá ti sọ pé oògùn òkìkí tó ṣe nìyẹn pé kò máa báyọ̀ jà wọ́n ní ìjímèrè ṣọ́ gígùn kó má bàa lọ gungun aládìí wọ́n á dẹ̀ máa ṣọ́ ìjàjà ẹ wo information tí mo tún ní kí n tún wá mú fún yín nìyẹn ṣe pé èmi náà mo sọ fún yín mo ní mo sì ń tọpinpin ẹ pé ibi tó bá end sí máa mú ìṣẹ̀pẹ̀ mo wá fún yín ní feedback náà ni mo ní kí n wá fún yín yẹn Portable is in the cell mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ó ti wà lẹ́wọ̀n
kọ́ ló ń jẹ́ pé gbogbo ìgbà tó bá máa jáde kọ́ ló ń jẹ́ kó ti kẹ́kọ̀ọ́ mo mọ̀ pé kò lè pẹ́ ń bẹ̀ nà torí táwọn ẹni yẹn bá ti yọjú wọ́n á bèèlì ẹ̀ kódà kójọ́ lagan ni àwọn yẹn wá wọ́n á bèèlì ẹ̀ kójọ́ tún la ni wọ́n wá wọ́n á bèèlì ẹ̀ ó ti wà nínú rẹ́kọ̀dù pé adájọ́ ti fún ní bèèlì fine but ẹ ṣe ẹ fídíò yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé ẹ láìkí ẹ̀ tẹ́ ẹ jẹ́ fáǹsì ẹ̀ ẹ bá sọ̀rọ̀ ó ti ń roko bèbí ẹ̀wọ̀n ó ti ń roko parun ọlọ́run ò ní jẹ́ kó parun ọlọ́run ò ní jẹ́ kó parun o ọlọ́run ò ní jẹ́ kó parun o ọlọ́run á bá wa kó sínú á bá wa yí padà ó ti ń di lemọ́lemọ́ jù o ó ti ń di lemọ́lemọ́ jù o a ò ní èrò jù báyìí lọ lórí ẹ̀rọ Portable tí bá tó rí any information tí mo rí pé máa wúlò fún ẹ̀yin olólùfẹ́ tèmi ẹ̀yin tèmi pè ní estate láti mú wá fún yín ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ni o ẹ̀yin tẹ́ ẹ ti subscribe òṣùbà yín rè mo dúpẹ́ lọ́wọ́ yín gan iná ní tọwọ́ yín àbùdí ní tolókun àbùdí ní tọlọ́sà ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ àpò ọwọ́ tẹ́ wá fi ń tẹ subscribe yẹn lágbára Èdùmàrè ẹ ò ní fi gbọ́mọ sí ọwọ́ tẹ́ fi ń tẹ like and love yẹn lágbára Èdùmàrè owó lè máa fi kà inshallah ire o.